Ṣé owó ló ju ẹ̀mí lọ ni àbí ẹ̀mí ló ju owó lọ ni? Nígbà míì tí ò bá sówó, ẹ̀mí á sọnù. Nígbà míì owó á tún wà, ẹ̀mí á tún sọnù. Ṣùgbọ́n ní gẹ́gẹ́ bí ìrírí tí èmi rí, mo fẹ́ sọ nǹkan kan nípa owó àti ẹ̀mí. Mo máa sọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ Christian tó máa ń gba àdúrà. Tẹ́ ẹ bá sọ fáwọn èèyàn kan dá owó nínú ìjọ Ọlọ́run nígbà míì, ẹlòmíì ó máa nira fún wọn láti dá owó. Tẹ́ bá pe àdúrà ìṣọ́ òru wákàtí 5, wọ́n á wá. Bẹ́ẹ̀ pe àdúrà ọ̀sán wákàtí 3, wọ́n á wá. Bẹ́ẹ̀ pe àdúrà ojoojúmọ́, ẹlòmíì á wá. Bẹ́ẹ̀ pe àwẹ̀, ẹlòmíì á wá. Ṣùgbọ́n tó bá ti di ká mówó lẹ̀, ó máa ń ní àwọn èèyàn lára. Mo wá ń wò pé mo rí nǹkan kan níbi kíní yìí o. Mo wá rí i pé owó mú àwọn èèyàn lẹ́mìí. Kí ni ìdí ẹ̀? Sórí kéèyàn tó rí owó, wàá lo ọgbọ́n, wàá lo ìmọ̀, wàá lo òye, wàá lo agbára, wàá lo ìlágùn, wàá lo ẹ̀kọ́, wàá lo àdúrà, wàá lo àwẹ̀, wàá lo gbogbo nǹkan tó o ní kó o tó lè lówó. Tó bá di ká mówó yẹn lẹ̀ yẹn, nǹkan yẹn wá níyàn lára nítorí nǹkan tá a fi wá owó ó pọ̀. Ló ṣe rọrùn fẹ́lòmíì láti gba àwẹ̀ àti pé láti dá ọrẹ nílé ìjọsìn. Ló ṣe rọrùn fẹ́lòmíì láti gba àwẹ̀ tàbí láti dá ìdámẹ́wàá. Ṣùgbọ́n mo fẹ́ kọ́ wa ní nǹkan kan. Ṣẹ́rẹ́ ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti rọ̀ lọ́rùn láti máa ṣàánú, láti máa fúnyàn lówó, láti máa ran èèyàn lọ́wọ́, irú ẹni bẹ́ẹ̀ ti borí ayé, kò dẹ̀ ní tòṣì. Nítorí pé téèyàn bá fúnyàn lówó ńgbà míì bí ìgbà tó fúnyàn lẹ́jẹ̀ ni. Tó bá fúnyàn lówó ńgbà míì bí ìgbà tó fúnyàn láyé ni. Tó bá fúnyàn lówó ńgbà míì ní ìgbà tó bá èèyàn ra ayé gbé ni. Lọ́jọ́ míì 1000 naira péré lẹ́lòmíì máa nílò. Tí ò bá rí lò, ẹ̀mí lè sọnù. Mo gbàládùá fún gbogbo wa, ẹ̀mí àánú kó wọnú ẹ̀mí wa. Ẹ̀mí ojúrere Olúwa kó wọnú ẹ̀mí wa. Gbogbo kòríta tó yẹ ká ti máa ṣàánú, ká máa ṣàánú o. Gbogbo ẹni tó bá ń ṣàánú, ẹ má dákẹ́, ẹ máa ṣàánú. Nígbà míì èèyàn lè ṣàánú kán fi ibi ṣúyàn, ẹ má bínú, ẹ máa ṣàánú. Àárí àánú gbà lọ́lá Olúwa. Ó dìgbà. Agogo Ayọ̀ lẹ́tò, ó dọjọ́ mi, ọjọ́ rẹ̀.